ẹsẹ̀ mú ní ábìnrin àṣàlẹ̀ṣẹ̀ méjèèjì wíwíwí. Dùnú kòkò tí ń bẹ níwájú rẹ̀ hùn. Tí gbogbo ara lòkùnkùn fi gbọ̀n yẹ ó yà ń dé fì. Ṣé gbogbo yẹn ni èmi tí mo gbé problem wá báyìí ike kí bá mi stop problem mi gẹ́gẹ́ bó ṣe sọ ètò ọ̀dà kú problem mi. Sórí ó ti tì mí dé ara ògiri náà tó bá gbé ẹnu nígbèkúgbè máa ń nú ẹ máa dẹ̀ tún ná owó lé ẹ lórí. Wọ́n bí ìyá ẹ̀ dà. Ìyá tèmi. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Ìyá tèmi. Ìyá ẹ̀. Ó dà pé. Kí ni? Ọkọ mi ni mo dẹ̀ decide lọ́kàn mi pé màá pa mo dẹ̀ pa straight òun náà dẹ̀ kú straight. Gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú ẹ̀ mo fẹ́ kó sàwọn náà bọ́ sẹ́sẹ́ sojú. Ikú Lọlá dùn mí gidi gan ni, as you know me as a Christian. Wọ́n ní olè òkè jàgbá kó máa ṣe lójú fèrè. Kò ń ṣe ikú tó nira kan náà ni mo fi pa ọ. Mo kàn án fún. Madam, ó ti yé mi ẹ jókòó. Ó gbéra báyìí, ó gbéra tààrà sọ́dọ̀ ẹni tó ṣe ọ́ lọ́ṣẹ́ ó yá. Are you a bastard? You call me a bastard? Yes, ó wá bí ó máa lè. Definitely ẹ̀yẹ bíbí falẹ̀. Ṣírípá kí o wò mí, gbogbo tọwọ́ rẹ̀ dàlẹ̀. Ó yá wojú mi wò. Ọmọ èyí yóò lè san o. Ẹsẹ̀. Bí ó ti ya wèrè kú rèé o. Kọ́ faṣọ ya mọ́ra rẹ̀ láàkó má ṣe wò. Gbogbo adáhunṣe ayé tí a bá darí wọn jọ kí wọ́n má lè rí ọwọ́. Arọ ni, Ìfàlóró. Ta ni ọ́? Ṣọ́ọ̀bà ń jà ní è. Má bá ẹ jà. Àjẹ́ ni ọ́. Èyí tó ju àjẹ́ ni.